ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin tèmi àsìpà òwe. Mo ṣe àsìpà òwe kan ní fídíò kan tí mo ṣe níjọ́. Ẹ jọ̀ọ́ ẹ lọ wo fídíò yẹn, ẹ má bínú. Àsìpà òwe lórí fídíò tí àwọn dókítà kan recommend side chick tí mo sọ wípé àwọn single mummy kò fẹ́ lọ́kọ kẹ́ ẹ lọ fẹ́ wọn ní túláàsì. Tí mo sọ wípé ojúbọ̀rọ̀ kò gbọmọ lọ́wọ́ èkùrọ́. Àsìpà òwe ni. Àsìpà òwe ni, ẹ má bínú. Àsìpà òwe ni mo ṣe ń jọ̀nà. Ẹ má bínú ṣe ti gbọ́, àsìpà òwe ni. Tẹ́ ẹ bá mú èkùrọ́ tẹ́ ẹ sọ sínú odó tó jìn dáadáa. Tẹ́ ẹ mú ọmọ odó tó wúwo bí irin. Tẹ́ ẹ sọ́mọ ẹ̀kan lẹ́ẹ̀ pa ẹ̀kan. So àsìpà òwe ni, ẹ má bínú. Fún di eléyìí, ọ̀rọ̀ kan wà nílẹ̀. Ẹ máa lọ wo ẹ máa lọ gbọ́rọ̀ yẹn from the horse's mouth lórí Instagram mi. Lórí Instagram mi lẹ ti máa lọ gbọ́ fídíò yẹn from the horse's mouth. Èèyàn kan ló share rẹ̀, èèyàn tó wá share rẹ̀ yẹn, ó wá fi soundtrack sí. Soundtrack yẹn tí mo bá gbé débi bí, wọ́n ó jan red sí. Ó dẹ̀ ti ń pọ̀ jù, mo ti ń ṣe offense yẹn, ó ti ń pọ̀ jù. So tó bá dẹ̀ ti pọ̀ jù at the end of the day, kò í ṣe nǹkan tó dáa. So mo wá fẹ́ fẹnu sọ story náà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Èèyàn kan kò pè mí o, èèyàn kan kò charge mi o. Bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí mo sọ story yẹn tán, èèyàn kan send video yẹn sí mi. Kì í ṣe pé bí èèyàn kan pè mí sọ pé Àjíà, òwe tẹ́ ẹ pa yẹn kò dá bẹ́ẹ̀. Rárá, èmi ni mo wo video yẹn, mo wá ronú sí i. Pé káì, àsìpà òwe ni, ẹ má bínú. Tó bá róbìnrin tó jẹ́ single mummy tó fẹ́ fẹ́, túláàsì ò sí pé a fẹ́ yàwó, ẹ jọ̀ọ́. Túláàsì ò sí pé a fẹ́ yàwó. Inú bíbí side chick tí doctor nìkan lọ fẹ́, ló jẹ́ kí èmi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ má bínú. Àsìpà òwe ni. Àsìpà òwe ni. Ojúbọ̀rọ̀ ìgbọmọ lọ́wọ́ èkùrọ́. Bí ti ká fẹ́ obìnrin túláàsì kọ́, èèyàn tó bá fẹ́ obìnrin túláàsì, ó máa regret ẹ̀. Obìnrin yẹn ó regret ẹ̀. Èèyàn tó ṣe irú iṣẹ́ burúkú yẹn náà máa regret ẹ̀. It's not by force. Ìwọ tó bá fẹ́ obìnrin túláàsì, wàá regret ẹ̀. Wàá regret ẹ̀. Wàá regret ẹ̀. Tùbí ìnùbí tó bá da sóbìnrin, obìnrin ó padà, òun kan ló máa sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀. Tó bá da sóbìnrin, obìnrin ló máa sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀. It's not by force. It is not by force. I'm sorry. Àsìpà òwe ni. I'm sorry. So kí ló wá jẹ́ kí n ronú padà? Ó ní ọ̀rọ̀ arábìnrin kan. Mo rò pé arábìnrin yẹn join life. Ibi tí wọ́n ti ń sọ òdì ọ̀rọ̀ sí pásítọ̀ kan tí wọ́n ní iṣẹ́ ibi tí pásítọ̀ yẹn ṣe. Àwọn èèyàn wá ń pè wọlé, wọ́n wá ń ṣépè fún generational. Àwọn irú pásítọ̀ tó ń ṣe bẹ́ẹ̀. Bí obìnrin yẹn ṣe pè wọlé nìyẹn pé ẹ dákun ẹ rà mí kalẹ̀. Tẹ́ bá ti ń ṣépè yín, ẹ mọ̀ yànnàná rẹ̀. Àwa kan fẹ́ àwọn kan tí wọ́n pera wọn ní pásítọ̀ tó jẹ́ wípé ìkà burúkú ni wọ́n. Pé àwọn náà wọ́n fẹ́ràn ọkùnrin bẹ́ẹ̀, kì í ṣe pé bóyá àwọn mọ̀ọ́mọ̀. Arábìnrin yìí sọ story ẹ̀, ẹ̀yin tèmi, story ẹ̀ tó sọ, ẹ máa rò pé fíìmù lẹ́ ń wò. Ó ṣe mí kàyéfì, àyà mi já. Arábìnrin yìí, ẹ jẹ́ n sọ short story tó sọ, tó made mi padà wá sọ wípé àsìpà òwe lòwe mi, ẹ má bínú sí mi o. Ó ní as at that time, òun àtọkọ tóun fẹ́ tẹ́lẹ̀, àwọn ní issues. Òun wá decide pé okay, about marriage, kóun gbé kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan, kóun focus sí school. Ó lóun tiẹ̀ ti rí admission. She's about to resume ní like August. Bí ọ̀rẹ́ nǹkan bó ṣe ní pé pásítọ̀ yìí, pé bàbá àdúrà yìí, pé èèyàn Ọlọ́run yìí, pé wòlíì yìí, pé pásítọ̀ yẹn tèmi, ó dárúkọ pásítọ̀ yẹn o. Ó dárúkọ pásítọ̀ yẹn nínú fídíò yẹn. Ó wá dárúkọ pásítọ̀. Bí mo ṣe sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ sìn, mo ti gbàgbé orúkọ pásítọ̀ náà. Ó dé CAC church kan ni. Bó ṣe sọ ó tó, ẹ lọ gbọ́ from the horse's mouth. Ó ní ó porúkọ àdúgbò yẹn náà lÉkòó. Ẹ lọ wo fídíò yẹn, kẹ́ wo pásítọ̀ náà. Ẹ lọ wo, kẹ́ lọ gbọ́ fún ara yín. Kẹ́ má sọ pé Àjíà ló sọ bẹ́ẹ̀, ẹ lọ gbọ́. Mo tiẹ̀ dúpẹ́ tí mi rántí orúkọ pásítọ̀ náà. So ó wá ní bí ọ̀rẹ́ ẹ̀ ṣe convince nìyẹn, bó ṣe pé pásítọ̀ nìyẹn. Àṣé at the end àjọmọ ọ̀rẹ́ òun àti pásítọ̀ yẹn ni. Ẹ̀yin tèmi, ló ṣe pé pásítọ̀ nìyẹn o. Nítorí pé ó ní ọkàn láti fọkọ mi, but ọ̀rẹ́ òun ṣáà sọ̀rọ̀ tó convince òun pé kóun fi àdúrà tọ́. Kò sí nǹkan tó bá dé mẹ́ pé kí n fa àdúrà tọ́ nǹkan. Àmọ́ èèyàn tẹ́ ẹ fẹ́ pè náà ni wàhálà. Are you sure of the person you want to call? Ó ní bí ọ̀rọ̀ ṣe yí padà nìyẹn o. To cut the story short, òun kàn bára Nàìjíríà ni. Òun bára Nàìjíríà bóun ṣe dìyàwó pásítọ̀ yẹn nìyẹn. For a whole 7 years. Òun wà nínú ìdè tó fi bímọ. Ó ní pásítọ̀ yìí kò gbà kóun pé anybody.
ó ní kò gbà pọ́ǹpẹ́ anybody, ó ní as at the time tí ojú wa là òun wá pretend, òun wá wo gbogbo ìṣesí wọn nínú compound yẹn, gbogbo everybody. Ẹ̀yin tèmi, tó bá sọ pé ayé ò sí, ayé wà o, ibi tó mọ̀ ló mọ̀ mọ́ o. Ó ní every secret, ó ní gbogbo wọn bẹ̀, ó ní wọ́n ṣe èèyàn Ọlọ́run, ó ní ìkà pọ́nbélé ni wọ́n dẹ̀ ti de ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́lẹ̀. Ó ní òun farabalẹ̀ débi pé òun get to know èèyàn tó ṣiṣẹ́ yẹn fún pásítọ̀ yẹn tó fi fẹ́ràn Tolas. Òun ṣọgbọ́n àlùmọ̀kọ́lọ́ tóun fi dẹra, tó jẹ́ pé òun wá ń ṣe dáadáa sí máa yẹn tó fi lọ tún kalẹ̀ níbi tí wọ́n dé òun mọ́. Ó ní èèyàn tó dé òun mọ́lẹ̀ yẹn, tó dé òun mọ́lẹ̀ fún èèyàn tó fẹ́ òun sọ wípé báyìí kọ́ ló ṣe promise, kò promise pé òun fìyà jẹ ìwọ gẹ́gẹ́ sọmọ èèyàn lásán. Ìjọ́ mẹ́ta kan làwọn fi wọnú gbó pẹ̀lú aṣọ funfun táwọn lọ fa ẹlẹ́dàá rẹ̀ kó tó gbà ṣe èèyàn lásán. Ó ní kó tó di pé òun kò nínú ìdè yìí, ó ní òun gbàdúrà. Ó ní within this ìdè ọkàn ń lọ sọ́dọ̀ mọ́mì òun pe mọ́mì òun. Ó ní kí ni the thing tí wọ́n fi ṣe result fún òun, like sọmúrọ̀rọ̀ òun ni wọ́n fi ṣe result tọ́yàn bẹ̀rẹ̀ sí ní dùn tó wú, because èèyàn tó fẹ́ òun ó fẹ́ establish pé nítorí pé òun pélé ni kó mọ̀ pélé. Ṣé àmọ́ pé tó bá ń pélé wọ́n á tètè wádìí pé nǹkan kan ṣe, wọ́n á tètè ráyè rẹ̀. Òun ò dẹ̀ wá mọ̀ pé iye obìnrin yẹn ti ṣí, bóbìnrin yẹn ṣe kàjóòlù wọn nìyẹn, iye rẹ̀ ti ṣí, ó fi ọgbọ́n gbọ́n. Document ọjọ́ kìíní àná tí máa yẹn ló kò rí document yẹn mọ́. But at the end of the day, ìgbà tó wá understand máa yẹn ló ó ṣe wàyó, ó ṣọgbọ́n, ó fi gba document yẹn. Ó padà, ìgbà tó ń padà, ara ọgbọ́n tó lò náà ni pé ó mú mọ̀mọ́ èèyàn tó dé mọ́lẹ̀ tó mú mọ̀mọ́ yẹn dání. Ọ̀rọ̀ yìí kì í ṣe story, ẹ lọ gbọ́ from the horse's mouth. Ẹnu obìnrin yẹn ni ọ̀rọ̀ yóò ti dùn. Ó fẹ́ Tolas. At the end of the day, ó ní iye òun ti ṣí pátápátá, iye òun ti ṣí. Òun dẹ̀ make sure pé ibi tí wọ́n dé òun mọ́, wọ́n tú òun kalẹ̀. Ó ní nísìnyí báyìí, ìgbà tí yóò ṣí, òun block gbogbo everybody wọn. Òun block even àtẹ̀yàn tó help wọn àti everybody tó mọ̀ pé ń gbà yẹn, òun block wọn. Ẹ̀yin tèmi, òun ni mo wá wò pé ìgbà tèmi sọ wípé ojúbọ̀rọ̀ tí ń gbọmọ lọ́wọ́ òkúrọ́, ojúbọ̀rọ̀ kì í gbọmọ lọ́wọ́ òkúrọ́ yẹn, òun ni pásítọ̀ yẹn lò fóbìnrin yẹn tó fẹ́ dà lámọ̀rí rẹ̀ rú. Ó padà rewind yẹn, because ó ní school yẹn ò padà lé lọ mọ́. Àṣàdítà tó máa fi padà lọ sí, ó máa padà sí Amẹ́ríkà, wọ́n ti dá gbẹrù ẹ̀ síta. But little by little, she's getting herself back. Ó dẹ̀ ti bímọ. Àwọn tó wá ń ṣe program yẹn wá ń ṣépè fún gbogbo àwọn ọmọ tó tara rú àwọn èèyàn burúkú jáde, wọ́n wá ń ṣépè fún àwọn ọmọ yẹn. Òun arábìnrin yẹn ṣe pè wọlé pé rárá, ẹ mercy, temper mercy with justice. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí wọn ò mọ̀ kankan. Ó lóun dẹ̀ try possible best so that gbogbo ègún bóyá pè táwọn èèyàn mọ̀ sẹ́ kó mọ̀ wọlé sí kó mọ̀ wọlé sí ọmọ tòun lára. Ó ní because pastor yẹn ṣèkà, ó ní wọ́n ṣèkà gan, ó ní nìkan kọ́ ni wọ́n pọ̀ o. Ó ní gbogbo orí èpè báyìí, ó ní báwo ni ò ṣe ní jẹ́, nítorí ẹ̀ wọ́n mọ̀ ṣe ìtọrẹ àánú kí èpè mọ̀ wọlé sára ọmọ tòun, èpè àwọn èèyàn. Ẹ̀yin tèmi, ó lálàkúlàlà, mọ́ fi tipátipá fẹ́ yàn, ìfẹ́ la fi ń fẹ́ yàn. Tó bá nice sóbìnrin, obìnrin ó sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀, òun gan ló advice ẹ pé jẹ́ ká fẹ́ra. Tipátipá kọ́ o, it is not by force o, ẹ mọ́ lọ dà lámọ̀rírú o, ẹjọ́ o, my hands no dey. Ẹ lọ wo fídíò yẹn from the horse's mouth lórí Instagram mi, yes. Tẹ́ ẹ bá rí Instagram page mi as upon-by-2, ẹ máa rí as Halima. Ṣó yé yín, Halima. Ẹ tẹ́ ẹ máa rí as upon-by-2, ẹ lè rí Halima lókè, bẹ́ẹ̀ rí upon-by-2 ní ìsàlẹ̀. Tẹ́ bá ti tẹ upon-by-2, ó máa gbé yín débẹ̀. Ẹ lọ wò ó, ṣe ti gbọ́, ẹ lọ gbọ́. Maybe ẹ ti ṣalábàápàdé ẹ̀. Ó lè jẹ́ pé ó ti pẹ́ o, but èmi ṣẹ̀ṣẹ̀ rí ni. Òun ló jẹ́ kí èmi wá ronú pìwàdà pé this is not by force. Relationship is not by force. Ó fẹ́ fẹ́ obìnrin, you need to be nice. Ó fẹ́ fẹ́ single mommy. You need to be nice. You need to be father sí àwọn ọmọ single mommy. So ẹ̀yin ti tèmi, mo ṣe fídíò kan níjọ̀wọ́ nípa, ó ti ṣe díẹ̀ 1 year ago, nípa orógbó àti atare tá a fi ń ṣe obìnrin pẹ́. Fídíò yẹn àwọn èèyàn kan tí lọ wú jáde nítorí pé ó ṣiṣẹ́ fún wọn. Fún ìwọ tó ò ṣiṣẹ́ fún, ṣe bí mo sọ̀rọ̀ kíní, mo sọ̀rọ̀ ọ̀sẹ́pẹ̀tú. Yes, àwọn kan ń pè ní ọ̀sẹ́pẹ̀tú, àwọn kan ń pè ní ìsépẹ̀tú, àwọn kan ń pè ní ìgbálẹ̀. Gbòǹgbò rẹ̀ ó dáa, ewé rẹ̀ gan dáa fún iṣẹ́ yìí, kódà ó dáa fún àtọ̀. Mo dẹ̀ ti ṣe fídíò yẹn, lọ wo fídíò yẹn padà.